congratulations fún gbogbo ọmọ Yorùbá pátápátá, tún congratulations mo mú wá fún yín. Oríire méjì ni mo mú wá fún yín. Àwọn ìyá tí wọ́n ń ṣe ìjọsìn ní CAC ẹ̀dá oníyọ̀ wọ́n ti dé o, táwọn ajínigbé gbé. I don't know much about it, but I will tell you the little I know about them. Nínú àwọn 16, àwọn 15 ọdẹ. Ẹ̀yin èèyàn mi, ẹ rí pé ìdùnnú ṣubú layọ̀, ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Òun náà lẹ ti gbọ́ yẹn wípé nínú èèyàn 16 tí àwọn ajínigbé tí wọ́n jí gbé, wípé 15 báyìí ni wọ́n ti rescue o. Ẹ rí pé ọpẹ́ ló yẹ Ọlọ́run ọba. Ká máa tún dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Igboho, ẹni tí Ọlọ́run ń lò. A tún dúpẹ́ lọ́wọ́ ọ̀gá ọlọ́pàá náà tí wọ́n tún fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú olóyè Sunday Igboho tó jẹ́ kí àṣeyọrí kó wáyé. Ǹjẹ́ báwo gangan ni wọ́n ṣe rí àwọn arábìnrin rescue? Báwo ni gbogbo ẹ̀ pátá lẹ máa gbọ́ nínú fídíò yìí, gbogbo ẹ̀ náà lẹ máa tún rí wò nínú fídíò yìí, bí wọ́n ṣe mú wọn gangan, ibi tán ti pàdé wọn, báwo ló ṣe jẹ́, gbogbo ẹ̀ pátá lẹ máa wò nínú fídíò yìí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi wò sàlẹ̀ níbi tán kọ subscribe sí, ẹ kílíkì lé subscribe button yẹn, ọwọ́ yín tẹ́ fi ń bá wa tẹ subscribe, ẹ ò ní fi gbé ọmọ sí o. Wọ́n ti lọ sí Kwara State, as in wọ́n ti lọ sí Bode Sadu. Ọmọ Fúlàní tó ń bọ̀ tàtọ́ ní tó máa bí Sunday Igboho ìwà ọlọ́mọge ní ọ̀, ọmọge ní ọ̀, kọ́ wá sí Bání. Wọ́n ti kọjá Bání sẹ́yìn. Lẹ́bí tí wọ́n sọ pé táwọn Fúlàní ẹ̀ bá ń sọ̀rọ̀, òròmọdì iye wọn ò máa wòdì. Ìyá wọn tó mọ àṣà, wọn ò bíire, kò ní fi ojú di ẹyẹ. Oníṣọ̀nṣọ̀ lẹ́nu. Àwọn agbésùnmọ̀mí, àwọn ajínigbé ni wọ́n kó àwọn èèyàn ní Bode Sadu o. Ladisaba take it on himself lóní níbo. Nílẹ̀ Yorùbá kò sí ní tó jọ́sẹ̀. Àní gbà ní sẹ̀, ẹ máa kó àwọn èèyàn wa kalẹ̀. Ṣáwọn ará bídẹ̀ tí ń pè pé ẹ gbọ́wọ́ wá o, iye báyìí la fẹ́ gbà, iye báyìí la fẹ́ gbà. Làwọn Àdìsá náà bá dà bí ọgbọ́n. Àti ASP Adégòkè lábẹ́ aláṣẹ dádì mi, ẹ má bú dádì mi dé ní bá mi appreciate ẹ ni. Àkànbí ọmọdédò Sledgehammer, the president of Nigeria, President Bola Ahmed Tinubu. Nọ́bà ní ẹ má bọ̀, ẹ wá gbowó, a ti gbowó wá, owó ti dé. Làwọn ajínigbé náà bá wò pé yes, owó ti dé. Ló bá bọ̀ gẹ́gẹ́ wọ́n fẹ́ wá gba owó. Ẹ fẹ́ gbọ́? Yes, àwọn ìyá tí wọ́n lọ ṣe church tó lọ worship ní ẹ̀dá oníyọ̀, wọ́n ní wọ́n fún wọn lówó ni. Àwọn kan ní wọ́n rescue wọn ni, àwọn kan ní wọ́n dédé release wọn ni. But whatever the case may be, àwọn ilẹ̀ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi wọ́n ti dé. Nínú àwọn 16 yẹn pé àwọn kan ti san owó ńláńlá bíi 30 million kan tó gbà wọn kan, so oníkálukú ń san owó, wọ́n ń gbà wọn tí wọ́n ni. But èyí tó padà jáde nísìnyí pé nínú àwọn 16 tí wọ́n release, the final 16 tí wọ́n release, either released, rescued, I don't know, or ransom has been paid. Mo sọ pé little ni mo mọ̀ nípa ilé tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ni máa sọ̀rọ̀ nípa ẹ̀ dáadáa. Wọ́n ti dé, wọ́n ti ní kí wọ́n kó wọn lọ sí hospital, wọ́n ti kó wọn lọ hospital, wọ́n ti gba treatment. But I don't know how long we will continue this way. Èmi kàn wá mọ̀ bóyá àwọn ọmọ tí wọ́n kó dé after about 2 months, ṣé ó dà pé ó ti lé ní 2 months gan tí wọ́n ti wà nínú igbó, àbí kó jẹ́ pé 2 months tí wọ́n ti wà nínú igbó. Trauma tó máa wà lára àwọn ọmọdé yìí, mi ì mọ bó ṣe fẹ́ kú o. Yes, àwọn ìyá àwọn ọmọ tí wọ́n kó, àwọn tí wọ́n escape, àwọn tí wọ́n pa, àwọn families and relatives wọn, bí wọ́n ṣe fẹ́ overcome trauma yẹn. Ìyá tọmọ ẹ wà nínú igbó fóṣù méjì tí ọmọ tó ń jẹ ládùúgbò òjò tó ń rọ̀ ní Nàìjíríà lọ́wọ́ yìí. Ṣé it is well ní ká sọ, àbí it is not well? Àwọn ìyá tí wọ́n worship ní CAC ẹ̀dá oníyọ̀ ọjọ́ yẹn tí wọ́n ṣe live show tí àwọn agbésùnmọ̀mí fi wọlé, àwọn tó kù lọ́dọ̀ wọn 16 ni tí wọ́n pa àwọn èèyàn nínú church yẹn. Ẹ ṣáà tí wọ́n CAC ní ẹ̀dá oníyọ̀ ní Kwara State. Àwọn ẹlẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi. Ìyá àgbàlagbà tó wọ́n parabulate níjọ́ yẹn, wọ́n ní ìyá yẹn ti jọ́ lọ́run ní pé she's about 80 something years. Yes, kò sẹ́ni tí kò ní kú, bẹ́ẹ̀ tí wọ́n bá máa kú sínú yàrá ẹ̀ jẹ́jẹ́. Wọ́n ní ìyá yẹn ti jọ́ lọ́run ní pé I know, I said this, but mo ń ṣe show pé mi sọ pé because mo rí ìyá mi lára ìyá yẹn, they are of the same age. Ṣé tó bá pé ìyá mi wà láyé tó bá gbé, òun náà máa kú sọ̀hún ni, because àwọn ìyá yẹn ara wọn ti lu wò. Ìrònú ọmọ, ìrònú oríṣiríṣi tí wọ́n ti pass through láyé wọn, ó wà lára wọn. May her soul rest in peace. May she find peace in the bosom of our Lord. Ọlọ́run bá wa fi òun kẹ́ wọn. Àti àwọn tí wọ́n lọ kó ní Jẹ̀bà,
yes, Jeba is along Bode Sadu náà ní Jeba. Wọ́n láti 1st of this month, July, ní Sunday Adéyẹmọ Igboho Òòṣà àti ASP Amos Adegoke ni wọ́n ti wọ igbó. So láti July 1st ní Sunday Adéyẹmọ Igboho Òòṣà àti ASP Adegoke Amos pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ ìrù ẹkùn àti àwọn FIDIRT orúkọ wọn bí i First Intelligence Department Intelligence Response Team first ni o kìí pé first o First Intelligence Department Intelligence Response Team ni wọ́n ti wọ igbó yẹn lọ́tún lọ́sì níwájú lẹ́yìn igbó gbogbo bẹ̀rẹ̀ lọ sọ́nà Jeba ó lead to another place another country torí mo rí àwọn fúlàní tó sọ pé tó bá dín Igboho re kó wá sí Báni ti wà lẹ́yìn wọ́n ti kọjá Báni sẹ́yìn so táwọn fúlàní ẹ̀ bá ń sọ̀rọ̀ níta ìyá ọ̀rọ̀mọdìyẹ tí wọn ò máa wò dì ìyá ẹ̀ tó mọ àṣà kò ní fi ojú di ẹyẹ burúkú àbí ṣọṣọ lẹ́nu so ọ̀rọ̀mọdìyẹ làwọn yẹn wọn ò máa wò dì rárá Báni tán ní tí wọ́n lè máa gbà ó ti kọjá bẹ́ẹ̀ so Bode Sadu yẹn náà wá wà lọ́tún lọ́sì tó wọnú gbó àwọn ajínigbé tí wọ́n jíyàn gbé yẹn wọ́n ní kó máa pé àwọn olóyìn Sunday Igboho wá pè wọ́n pé hello alpha obo ní owó tẹ́lẹ̀ ẹ fẹ́ gbà ẹ wá gbà wá ti gbówó wá àwọn náà wá bọ́ ta pé yes àwọn bọ̀ wá gba owó ṣẹlẹ̀ mọ̀ pé òdù lọ́mọ Adéyẹmọ kò kí ṣàìmọ̀ fọlọ́kọ àwọn aṣùgbẹ́sùmọ̀mí tó wà ní Bode Sadu tó gbé ìyá àtọmọ wọn bá ní ó yá o ẹ wá gbowó àwọn náà bá ń bọ̀ gẹ́gẹ́ ẹ ti wo móvìrì ó dùn ní ìwọ̀n sáàdùn yẹn fi sí kínní gẹ́gẹ́ ló bá ń bọ̀ tó ń kọ́ pàdé Àdìsá wo báyìí ìmọ̀ tẹ̀mọ̀ pé ojú ni òkìṣà ìmọ̀ fọlọ́kọ bí wọ́n ṣe pàdé Sunday Adéyẹmọ Igboho Òòṣà àti àwọn tíìmù ẹ̀ báyìí ẹ̀rú bá wọ́n dáná ìbọn yá wọn Sunday Igboho àwọn Àdìsá náà wò pé irú ẹkùn kò ṣeé fi lájá lọ́wọ́ ìyá rí wọn ọ̀bí yín kú wọn ọ̀bí. ó dà báwọn ṣàṣẹ yín ìbọn báyìí gbogbogbogbogbogbo àbí èmi ò mọ̀ ṣá ṣùgbọ́n lára àwọn ajínigbé yẹn many of them àwọn náà gbé ọta ìbọn lọ ṣùgbọ́n a dúpẹ́ pé irú ẹkùn o Àdìsá o ASP Amos Adegoke àti àwọn FIDIRT yẹn mo fẹ́ wò First Intelligence Response Team First Intelligence Department Intelligence Response Team kìíní yẹn gan pọ̀ First Intelligence Department Intelligence Response Team FIDIRT ó lágbára díẹ̀ èmi dé àwọn agbésùnmọ̀mí tó fẹ́ wá gba owó ọta àbọn náà fara gbà wọ́n ti rescue ìyá àtọmọ máa fọhùn sí kẹgbọ́ ohùn lẹ́nu àwọn tí wọ́n lọ síbẹ̀ àtìyá àtọmọ tí wọ́n gbà jáde ẹ bá wa dúpẹ́ wọ́n ti jáwọ́ lọ́rọ̀ wa o ẹ bá wa dúpẹ́ wọ́n ti jáwọ́ lọ́rọ̀ wa o ẹ jẹ́ kí n play wọn fún yín tí ẹ̀dá oníyọ̀ náà mo lè play ẹ̀ fún yín let's hear from àwọn Àdìsá ọmọ Adéyẹmọ àwọn ní o àwọn lẹ́ ń wò yí o wọ́n kó wọn dé adúpẹ́ o wọ́n rí wọn dé o yàtọ̀ ìwọ̀n mọ̀ kékeré nínú gbogbogbò. Amalik baby ẹ kọjú sí nígbà ẹ jẹ́ ká gbé Amalik ẹ jẹ́ kí ẹ kúrò mẹ́ ara ti kán gbogbo. ẹ jẹ́ ká gbé wọn. àbí ká gbé wọn sórí wíìtì ẹ gbé wọn kílà ẹ gbé wọn. ẹ gbé wa ẹ pẹ̀lẹ́. sorry. ẹ pẹ̀lẹ́. má ṣe o wọ́n ti nà obìnrin wọ́n ti nà nínú ọ̀kúnà bí wọ́n ti ẹ̀ dé ni Ọlọ́run ló mọ̀. pẹ̀lú ọmọ 2 years yìí ọmọ 2 years. bá ń gbẹ́sẹ̀ yẹn. ọmọ Yorùbá ẹni tí Yorùbá ń fojú kàn kó náà gbé sórí wíṣẹ àyẹn. kábíyèsí ni Ọlọ́run ó làwọn kan wá sọ pé Sunday Igboho ń ṣe móvì wọ́n ní fíìmù ló ń ṣe
mo ń bi ẹ̀yin tẹ́ ń wò mí ṣé fíìmù ló ń ṣe báyìí ẹni tẹ́ ń wò ẹ́ tó gbé lọ sí hospital ṣé fíìmù làdìsá ń ṣe ṣé lè jọ móvì kò sí wàhálà ẹni tó bá gbà wá ṣá nílẹ̀ Yorùbá ó lámọ̀ lólórí ẹni tó bá dúró tì wá nílẹ̀ Yorùbá tó rẹ́síkì wa ó lámọ̀ láṣíwájú ẹni tó bá gbà wá nínú ogun burúkú tó ń jalè Yorùbá yìí. wèrè o wèrè o tẹ bá ń wẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ mi yìí ọ̀blẹ̀ wíṣkì ni o olórí àwọn wèrè ayé àtọ̀run ni ṣẹ́rí bóyá kó irùngbọ̀n hánu bí ògùn fèyí ó ya wèrè ta ló tún wá sí ọgbà wèrè kalẹ̀ báyìí torí Ọlọ́run ta ló wà ní ìcháàjì ọgbà wèrè tó wá ṣí géètì ilẹ̀ tó lọ patí ṣẹ́rí olórí burúkú yìí bí wọ́n ṣe ń jí àwọn èèyàn gbé nílẹ̀ Yorùbá kò kàn kò gbọ́ nánà bí wọ́n ṣe máìnì gold máìnì bitumen ní Ọ̀yọ́ kò gbọ́ nǹkan kan kò tiẹ̀ mọ̀ anything old Ọ̀yọ́ park gbogbo ayé sọ pé àwọn ará bíi wọ́n ti débì bá síbẹ̀ wọ́n ti sọ di ìlú wọ́n ṣe káràkátà nínú igbó ọba tó wà lọ́yọ̀ state kò gbọ́ kò mọ̀ pé èèyàn ń sọ̀rọ̀ gbogbo ohun tó bá ní pé ànábì sọ pé Muhammad sọ pé alukurani sọ pé láti fi tako Sunday Igboho ẹ ráyé wọn lóde àwòfá méjì ni máa play fún yín ẹ̀ẹ́rì tó yẹ wípé ara àwọn ìyá tó máa ṣalájà pa nígbà kan tó yẹ pé wọ́n ti lọ ṣalájà pa nínú igbó bákan àwọn Fúlàní àbáwọn lébra tó ń bá wọn ṣiṣẹ́ tára bàbá bá kún tára ìyá náà kún wá kàn last wọ́n padà gbé tó kù wálé wá bá bàbá ara wọn lélẹ̀ wọ́n nílò tó bá ń tòrò ọmọ àlè ibẹ̀ ò tí ì dàgbà ni wèrè kan ti dàgbà wèrè wo gan ló bí wèrè yìí because we need to ask ó sábà ní wèrè tó bí wèrè tó sọ̀rọ̀ yìí kí n tó play fídíò ẹ̀ máa fídíò tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ yìí àwọn ilẹ̀ Haúsá nìyẹn kí ni Fúlàní fi wọlé sí wọn lára kì í ṣe ẹ̀sìn náà gbé fún wọn ni ìlú ẹ̀sìn fún wọn oníkálukú ló ti ń gbẹ́rù ẹ̀ ẹ bí wọ́n ṣe tò ẹlòmíì fi wíwá òkú ẹ̀wù tiẹ̀ ẹ̀ ń bí mi pé bọ́ná lọ nígbà tẹ́ ẹ̀ bí mi talẹ́ ní kí n béèrè lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ yóò ṣe mọ́bi tán lọ lèmi ò ṣe mọ́bi tí wọ́n lọ àwọn náà tẹ́ wá ń wò yẹn many of them ò mọ́bi tí wọ́n lọ wọ́n kàn darí ti ọ̀nà ibìkan náà ni bí àgbàrá oníkálukú ò mọ́bi tí wọ́n lọ àwọn tí wọ́n fún wọn lẹ́sìn àwọn ni wọ́n lé wọn kú lórí ilẹ̀ bàbá wọn lẹ́nu àwọn ni wọ́n pa wọ́n nífọ̀nà foru àwọn ni wọ́n pa wọ́n nípakúpa àwọn ni wọ́n sọ fún wọn wípé tẹ́ bá lè mú ìyàwó yín wá ká máa bá sùn o tẹ́ bá lè mú ọmọ yín wá ká máa bá sùn o ẹ̀yin ọkùnrin náà ká máa bá yín sùn o ẹ filẹ̀ sílẹ̀ ẹ gbọ́dọ̀ máa san lẹ́fì iye báyìí lóṣooṣù o tẹ́ bá ti lágbára ẹ fìlú yín sílẹ̀ àwọn ni wọ́n wọlé tí wọ́n ń pa oníkálukú di ẹrù ẹ̀ wọ́n ń sá lọ ṣe wá rèrè tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi gbogbo ẹ̀ ò bá o gbogbo ẹ̀ ò bá ẹ bá mi gbọ́n tí wèrè ìfẹ́ sọ. olóyè Sunday Igboho ẹjọ́ tẹ̀ ń dẹ agun ọmọ dákẹ́kẹ́ ìròpẹ́ nìkan kan fún yín pàmísàn kẹ́ tó gà kẹ́ tó máa jà inú àwọn tẹ́ bá wa kó jáde ẹ bá wulẹ̀ dá ìrù ẹkùn kankan lẹ̀ ìrù ẹkùn kí ni àmọ̀tẹ́kùn ti wà àti fomi lòyún ẹ má tó dárò ẹkùn lẹ̀ ǹjẹ́ máa sọ fáwọn èèyàn nu èèyàn máa fi òní rẹ̀ tún ọ̀la ṣe torí èèyàn ọmọ kò tó lè bára rẹ̀ lọ́la lánàá tẹ́ ń ṣe ogun tẹ́ ń ṣe fẹ́yìn máa pé àwọn tẹ́kọ̀ọ́ tó èkè sí lónìí tílẹ̀ bá mọ́ ìwọ̀n tí wọ́n náà ń gbọ́ mi lónìí ṣé ní àwọn ọmọ rẹ̀ síbi tọ́jọ́ wájú òfin ní pè wọ́n níjà àtàná. ẹ pé wèrè lélẹ̀. olóyè Sunday Igboho ẹ lọ ẹ má wulẹ̀ retí kẹ́nìkan kó fún yín permission ẹ lé pè mọ́ lófurufú. gbé bàbá ẹ jáde náà fún abẹ́ ìṣíwájú kí máa mọ̀ ẹ́ tẹ̀lé. ẹ tó lè pè mọ́ lófurufú egbé lè wà lọ́wọ́ rẹ̀ ẹ má wulẹ̀ gbàyọ̀ǹdẹ̀ yín nìkan ti tó àbáwọn ọmọ ogun kọ̀ọ̀kan tí máa ń mẹlẹ́gbẹ̀gbẹ̀ yín ẹ fọwọ́ léra yín léjìká ẹ dọ̀fẹ́ wọnú igbó pé ọfẹ́ o. gbogbo ẹ̀ ń bẹ́ ńlẹ̀ onídìíkẹ́ ẹ̀sẹ̀ máa dágbére ẹ dọ̀fẹ́ lọ tẹ bá ti dénú igbó tẹ ẹ dọ̀fẹ́ débẹ̀ ibi ẹ bá jọ fàádé àwọn ọmọ ìròyìn ọmọ kan wá la ẹ sì má ṣe fídíò lọ. kò sẹ́kùn lábẹ́ tiẹ̀ ni. sọ ma ṣe fídíò ká má rò pé bọ́yá fẹ́ fi ṣe sáré mi. olórí ibú wèrè ẹ sáré pé ogun kan lọ yáwó náà ni. inú àwọn tẹ́ẹ̀mù dání gbogbo àwọn ajagun gbalẹ̀ ẹ mú wọn dání o. inú àwọn tẹ́ẹ̀mù dání gbogbo àwọn tí máa ń jìjà àgbà gáràjì ta ni máa ń fún wọn ní pàmísàn kan tó máa jìjà àgbà gáràjì gbogbo àwọn ọmọ ọ̀rẹ́ ìsàtẹ́ jìjà àgbà gáràjì ẹ mú wọn dání. ẹ̀rẹ́ ní báyìí sòdodo ọ̀rọ̀ gbóyin tí wọ́n rán wọn náà. inú àwọn tẹ́ẹ̀mù dání gbogbo àwọn tí wọ́n ń jẹ kílókọ rẹ̀ chairman àwọn alága bus stop kọ̀ọ̀kan
tí wọ́n ń fi ipò alága onímọ́tò tí wọ́n fi ń dà àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n ń wa mọ́dúwá tí wọ́n ń gọ̀kadà tí wọ́n ń fi eléyìí ọ̀zọ́ ayé wọn tí wọ́n fi ń dà wọ́n láàmú ẹ kó ogun wọn dání ìfẹ́ dákọ̀ ẹnìkankan ẹ lọ Lagos State ẹ mú ọ̀gá wọn bẹ̀ ẹ mú ọ̀gá wọn dání òun náà láti rówó ẹ mú dání bẹ̀ ẹ wá sí Ìbàdàn Ọ̀yọ́ State ń bì ẹ mú dání ẹ lọ Ògbómọ̀ṣọ́ gbogbo àwọn lọ́gàá tí wọ́n máa gbowó ọmọ àta ẹ mú wọn dání lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan ẹ sì mẹ́ta gbére fẹ́ nìkankan ẹ fọwọ́ lé ra yín léjì kẹ́ ẹ dọ́fẹ́ ó dínú gbó bàbá tó ṣe sanwó ògùn lọ́la mi kan sàn bẹ láyé nínú àwọn òkòtẹ́ lókun gbà lẹ́ẹ̀lẹ́ gbà lọ́wọ́ wọn àmọ́ tó débi lójú ní pé lóye Sunday Igboho sọ níta gbangba pé àwọn lè pe ìbọn láti lójú òfurufú nígbà tó gun wá délẹ̀ ní ìsìnkú onídìí kẹ́sẹ̀sẹ̀ máa ń gbà yọ̀ǹda lọ́wọ́ ẹnìkankan o ẹ̀dọ́fẹ́ sọ́fì òsínlẹ̀ Yorùbá mọ́ni gbogbo àwọn tẹ́sí ń pèpè lọ síbi pé ká padà sí ìṣẹ̀ṣe MS bàbá ni MS bàbá sálàlá àlè wa sálà ẹ̀fẹ̀ kú nǹkan ni ẹkún wọn dání pé ìwọ tó wà ní London ní ọfẹ́ o ẹgbẹ̀ wálé Yorùbá àwọn wà lọ́hùn wọn fohùn òfowó ránṣẹ́ sílẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá ń dàrú tó báyìí àwọn tún ojoojúmọ́ 24 hours wọ́n èkó lórí TikTok gan ẹ̀fẹ̀ kéwù ẹ kàn pé wọ́n ní bóyá ẹ máa bọ̀ nílé kò tẹ́ ẹ̀ nídìí kan complain wá gan ọ̀fẹ́ náà ni ó gbìyànjú wálé irọ́ lásán ayé irọ́ ti bá yé yíjẹ́ lẹ̀ Yorùbá. jẹ́ kí bàbá ìgbé Kùránì síwájú ẹ máa halẹ̀ mọ́ àwọn ará agboolé mọ́mí ẹ máa fi máa halẹ̀ mọ́ ẹ máa lẹ́sọ̀ kìgbẹ́ gbogbo àwọn ọmọ mọ́tò tí ó kìgbẹ́ ti wà lára wọn látọdún yìí tí wọ́n rí bí lọ sí gbogbo àwọn ọmọ mọ́tò tí ànàsáré ti wà lára wọn òka ànàsáré ẹ̀sìn mi àmúdó òka ànàsáré ti wà nílẹ̀ tipẹ́ jẹ́ kókó òka kan bẹ́tẹ̀ bá fi gbá yàn aláboyún yóò tọ̀ síyàn ní gbogbo ẹ̀ náà mọ̀ jẹ́ kó tàn ẹ̀ jẹ́ kó pa ẹ́ àwọn ilé wọn ṣe ṣégé ògùn lábẹ́lẹ̀ tẹ́sí kà gbogbo yẹn lọ́wọ́ wípé ẹ̀ iná lójú iná lẹ́nu Ṣàngó káwọn àwọn míì dirun nù yín gbogbo àwọn tí ń dirun ẹkún wọn dání ẹ má take permission lọ́wọ́ ìjọba ti sí yín lẹ̀ gbogbo ẹ bẹ́ẹ̀ take permission jìbìtì lẹ́fẹ́ lò ẹ bẹ́ẹ̀ kí wọ́n kó àwọn wẹ́pọ̀n kan fún yín nù ẹ̀yin ò sì bùkátà wẹ́pọ̀n olóyè Sunday Igboho ẹ bùkátà wẹ́pọ̀n kankan fún àyín lọ sọ́ǹtà gbangba báyìí pé ìbọn lọ́rọ̀ jù fún yín láti lè pè látọjú òfurufú báyìí pé wọ́n ìbẹ́dà ìbẹ́dà ó sì lọ́wọ́ yín ẹ retí nǹkan kan lọ́wọ́ ìjọba o kódà ẹ wo ẹ retí nǹkan kan ní tó sì wà nílẹ̀ náà lẹ fẹ́ lò ní tó bá sì nídìí kẹ́ ẹ tún padà sí ọ̀dọ̀ yín kẹ́ ẹ tún lọ túnra mú ọtó gẹ́ráì nípa ọ̀rọ̀ mi jẹ̀mọ́ lọ́jọ́ tí coronavirus àwọn Ebola nkankan mùsùlùmí gbé tí wọ́n ní jáde ní tiwọn ni kí ni gbólóhùn tí wọ́n gbé jáde Allahumma inni a'udhu bika min al-barasi wal jununi wal judhami wa min sayyi'il asqam àwọn afọ àti jáde ọ̀rọ̀ Ànábì Muhammad tó fi káwọn aládùá abẹ̀rẹ̀ sí ní ṣe nígbà tó bí wọ́n ń ṣe ní gbogbo mọ́tàlásí wọ́n ń ṣe káàkiri coronavirus lọ àbí ọ̀rọ̀ oògùn wọn nílẹ̀ Yorùbá sàtí coronavirus fi lọ kí wọ́n sàtó fi lọ. ẹ pé wèrè. nínú àwọn tọ́kàn wọn sì balẹ̀ ju bí coronavirus ṣe dààmú tó nínú àwọn tọ́kàn wọn balẹ̀ jù àwọn mùsùlùmí ni àwọn wulẹ̀ sálù alẹ́ márùn lójúmọ́ àwọn onídìí pàṣẹ fẹ́ lọ sanitize kẹ́kẹ́ àwọn eléyà ti ń bomú wọ́n ti ń bojú tẹ́lẹ̀ wọ́n dé báńkì àwọn sílẹ̀kùn fún ẹni kò nídìí pàṣẹ lọ́ra nose cover ìfọ̀kànbalẹ̀ ní Islam gbé wọ́wọ́ lọ́yìn tó bá yí ọ yí bí ó sì yí ọ kò yí ọ náà bí ẹ̀ bá wá jẹ́ mùsùlùmí ọ̀bá rí Islam rẹ̀ sí dáadáa òun ló sọ̀fà nù. Ṣẹ́rí mo fẹ́ kí bá mi gbọ́ òun lẹ́nu àfáà kejì tí mo fẹ́ play fún yín tẹ́ bá mi gbọ́ nǹkan tí yẹn sọ ẹ wá mọ̀ pé àwọn wèrè yìí kò sí bí wọ́n ṣe máa bí ọmọ nísùn àgùntàn tó máa lọ sí sọ ìwúrẹ́ lọ jẹ ọmọ tó bá jẹ́ ọmọ Yorùbá tó jẹ́ pé àtìbú àtòrẹ́ tí ò ní míìsì nínú Yorùbá ni ó máa nífẹ̀ẹ́ lẹ̀ Yorùbá ṣe bá láwọn tó yà wọ́n yọ̀dí lábẹ́ obì ní à ń lọ ra kí nínú igbó táyà wọ́n yọ ẹ̀ tán yọ̀dí àbáwọn ọ̀yẹ́ tó ń lójú kòkòrò ọmọ tó máa lọ tọrọ wàrà nígà tó ti fi sáà ìrún wọn má bẹ ilé kókó ẹ máa rí hatred ilẹ̀ Yorùbá nínú ọ̀rọ̀ tó máa ń sọ òótọ́ tó wà ń bẹ́ẹ̀ ni mo sọ pọ́nbélé òótọ́ tó wà ń bẹ́ẹ̀ nìyẹn kò sí ọmọ tó máa bí ní ọmọ Yorùbá gangan tí ò ní nífẹ̀ẹ́ Yorùbá spirit yẹn wà ń bẹ́ẹ̀ inspiration yẹn wà ń bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ yọ̀dí ẹ sẹ́yìn àrá fẹ́ sán yọ̀dí ẹ òjò tí àwọn ti yọ̀dí Fúlàní nínú igbó kò sí bẹ́ẹ̀ tí máa ṣe bolo wọn o wọ́n máa ń gbẹ ṣáá ni wo àfáà mi lélẹ̀ ẹ jẹ́ kó ń sọ̀rọ̀. Assalamu alaikum warahmatullah ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ according to the time tẹ́nì kọ̀ọ̀kan bá wà ibi tá a bá wà àlàáfíà Ọlọ́run kó máa bá ẹnì kọ̀ọ̀kan wà. ẹ̀yin ìjọba kó tẹ wà ní Kwara South bẹ̀rẹ̀ láti rí gọ́vnà Abdulrahman Abdulrazak gọ́vnà Adeleke gọ́vnà Ṣèyí Mákindé gọ́vnà ti Ondo state yìí gọ́vnà ti Kogi state náà
gbogbo ẹni àfà ní south west yìí, ẹni àfà ni mo sọ, ẹni àfà tó bá ti tako olóyè Sunday Igboho ẹ lọ arrest ẹ, bandit ni. bandit ni ẹni àfà ẹni imam tó bá ti tako bandit ni, ẹni pastor tó bá ti tako ní lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí o bandit ni. gbogbo ẹnikẹ́ni tó bá ti ń tako ìgbésẹ̀ tó ń gbé lọ́wọ́lọ́wọ́ yìí ẹ fura sí wọn, ẹ fura sí wọn. ẹnikẹ́ni tó bá wù kó jẹ́, kódà oníṣẹ̀ṣe tó bá tako lásìkò yìí bandit lòun náà. bandit ni. torí pé kíni ó dàbí pé kò ń ṣe ìyàwó àtàwọn ọmọ tí wọn ni wọ́n ń gbé, kì í ṣe ìyàwó ọmọ àtàwọn ọmọ wọn òun ni wọ́n ń gbé. tó bá yẹ pé bóyá àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kálá àwọn gangan ló ń ṣẹlẹ̀ sí, tí wọ́n ní àwọn èèyàn nínú igbó láti bí oṣù méjì tí wọn ò tí ì dé dìsín náà tọ́dẹ̀ gbowó ribiribi tí wọn ò tí ì jù wọ́n lẹ̀. so irú ẹni náà máa sọ pé bóyá ìgbésẹ̀ tó ń gbé gbogbo ẹni àfa tó bá ti fẹnu àbùkù kan iṣẹ́ tí olóyè Igboho ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ẹ fura sí bandi. èmi mo sọ bẹ́ẹ̀, èmi mo sọ bẹ́ẹ̀. ìmáàmù Adédayọ̀, ìmáàmù Ìkẹrin Èkìtì Ọ̀pìn, Ìkẹrin Ọ̀pìn Èkìtì local government Kwara state. ìlú mi ni wọ́n ti kó ọmọ èèyàn lọ níjó ní 18 àti ìrì wọn dùn ní wọ́n dẹ̀ ti gba ransom, àìtí ìrì wọn dì sìn, àìrí wọn dì sìn. láì mọ yeribi owó tí kálukú tí wọ́n tẹ̀lé owó jọ káàkiri nílùú tó ní ọba tó níjọba tírú ẹ̀dẹ̀ ń ṣẹlẹ̀ tí wàá dẹ̀ ń dákẹ́. so kò possible kéegun wọlé kájá má gbó, gbogbo ajá kọ́ lára ẹ̀ gbà. and this is the very time I need Igboho, I need Gani Adams. gbogbo ohun tó ń jẹ́ ẹ̀yìn tó jẹ́ security parastatals nílẹ̀ Yorùbá yìí pátápátá la need lọ́wọ́lọ́wọ́ ní south west. gbogbo south west ni o, gbogbo south west ni. tí ẹ bá ti lè jẹ́ kí irú àwọn yẹn dé gbogbo area yìí kí wọ́n wá ṣiṣẹ́ ń bíbà yìí, definitely wọ́n Nàìjíríà ò ṣiṣẹ́, àwọn akẹ́lẹ̀ ń fara ni. torí àwa tá ara wọn yẹn wa nísìn ara ni wá àsínú dùnú èèyàn 18 wọ́n pa 3 inú ilé mi èèyàn 5 wà nú ẹ̀, inú ilé mi èèyàn 4 wà nú ẹ̀, inú ilé mi èèyàn 6 wà nínú ẹ̀. hábà ipò wo lẹ fẹ́ kí wọ́n wà? ṣé wọ́n lè mọ lẹ́nu kán mọ̀ràn tí ẹnìkan sónú èèyàn 4 tó wá kó lọ nílé kan sànú ẹ̀nẹ́kwánà anta ṣìláfíà. so ẹ dákun torí tọlọ́run tó bá ti sọ pé ajínigbé àdárúkọ ẹnì kankan ní Fúlàní ni ní Yorùbá, ajínigbé lajínigbé ń jẹ́, kò sẹ́ni tó máa nàka ajínigbé lòun. àmọ́ ibikíbi tí wọ́n wà ẹ jẹ́ kí wọ́n wọlé tọ̀ wọ́n lọ, ẹ jẹ́ kí wọ́n máa tú wọn jáde, ìlú yìí need peace, a need àlàáfíà. ẹ dákun anybody tẹ́ bá ti lè gbọ́, anybody tẹ́ bá ti gbọ́ pé bóyá àáfàá ni o wòlíì, anybody tó bá ti lè jáde sí mídíà tó bá fi lè sọ nonsense nípa àrìn àjò tí olóyè Sunday Igboho gbé lọ́wọ́lọ́wọ́ yìí ẹ fura sí bandit ni. tako fún kíni? ìjọ wo ló jáde tí wọ́n àdírẹ́sì ìjọba kán wá nǹkan ṣe sí? irú rẹ̀ Ọlọ́run á pín kan yẹn, Ọlọ́run á júwe ilé rẹ̀ fún wọn, wọ́n á gbé ìyàwó rẹ̀, wọ́n á gbé ọmọ rẹ̀. gbogbo ọ̀wọ́ àfáà tó bá jáde tó ń takun tí Igboho ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹ̀rọ ni Igboho, ẹ̀rọ ni ìrìn àjò tọ́lọ́run mọ̀ sí ni. tọ́lọ́run ò bá mọ̀ sí kò ní mọ̀ rí ṣe bẹ́ẹ̀, kò ní rí ṣe. yóò ti bá a lọ láyé bàbá Buhari, yóò ti bá a lọ tọ́lọ́run ò bá mọ̀ sí. Ọlọ́run ló mọ̀ sí, òun ló dẹ̀ ṣẹ́kù dàsìkò yìí. Ọlọ́run ní ṣẹ́kù fún ìbànújẹ́ àti ikú pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. gbogbo àyíká yìí tẹ́ bá ti ń ká wọn mọ́, Ọlọ́run máa tá àṣírí wọn jáde ńbẹ̀. ìlú yìí nídìí àlàáfíà, a nídìí àlàáfíà tó pọ̀, a nídìí àlàáfíà. torí pé ẹ̀sìn ò ṣeé sìn téèyàn bá lálàáfíà o, ẹ̀sìn ò ṣeé sìn téèyàn bá ní àlàáfíà rárá. Ọlọ́run gan kò lè béèrè ẹ̀sìn lọ́wọ́ rẹ láì lálàáfíà. kí ló mú tí wọ́n kọ ẹ̀sẹ̀ wèrè kalẹ̀ mọ́? ṣebí kò sálàáfíà lára ẹ̀ mọ́ ni? à ń wọlé yẹn ni kò sálàáfíà ní ọpọlọ rẹ̀ mọ́. ẹ̀sìn rẹ̀ ti dúró níjọ́ tó ti ya wèrè, níjọ́ tọ́pọlọ rẹ̀ ti bàjẹ́. ẹni tó dẹ̀ wà lórí ààrẹ tí ò lè dìde náà kò sá, ẹni tọ́kàn ẹ̀ ò balẹ̀ náà àárẹ̀ kan lòun náà. sọ Ọlọ́run sì ní fàìzà àtìmọ̀nàntùn fàákìmù sọ́láàt. tẹ́ ẹ bá ti kọ́kàn yín papọ̀, tẹ́ ẹ rí pé ọkàn yín balẹ̀, fàákìmù sọ́láàt, nígbà náà ní kẹ́ gbẹ̀rún dúró. sọ́lọ́ gan value àlàáfíà ni. àbí ibo lẹ́yìn ti kéwù ti yín ẹ̀yìn àfa rádaràda iná. bandit ni wọ́n. tẹ́ ń jáde tẹ́ ń sọ nonsense ẹ̀yìn àfa kìnnìkan àfa àwèrè wo ni ọ́? o ṣe gbé yàsín kó lọ nugbó kó lọ dìfẹ́. ìwọ gángan àfa tó jókòó lórí mídíà yẹn lọ local government yẹn kó lọ sọ̀sẹ̀ kan bẹ̀ àbọ̀sẹ̀ 3 níbẹ̀ tẹ́ máa bí e dá kó lọ sọ̀sẹ̀ 3 níbẹ̀. ẹ kàn jókòó sẹ́kọ̀ọ́, jókòó sí Ìbàdàn, ẹ kàn jókòó káàkiri níbì kan. gbogbo yẹn ní local government yẹn ní village ni. ẹ lọ bẹ̀ kẹ́ lọ sọ̀sẹ̀ kan bẹ̀ tẹ́ máa bí yín dá. ẹ̀yin rádaràda yìí. rádaràda ni wọ́n bí àdìrẹ lẹ́kọ̀ọ́.
wọn ò lè think out of that book tí wọ́n gbé dání ìwé tó ń print ní China, they cannot think out of it. Bandit ni ṣé kò jọ bandit lójú yín ni ẹ̀yin ò pé bójú ẹ̀ ṣe flat ni wọ́n máa wá yọ kọ̀ǹgù níbi bíi bí àwọn ọmọ máa rí shape ojú wọn ni I don't know because they look alike lójú mi. ẹranko játijàti ẹni àìjírí ẹni àìjíkò akíndanidání ọmọ ayì tí ò gbọ́n wọ́n máa ń kọ nǹkan nílùú òkè wọn ni ẹ wá wọ ọmọ ayì tí ò gbọ́n ó nàpò mẹ́jọ fárẹ̀mù ò ṣe ilé ń bẹ tí ò kọ́ ìyá ń bẹ tí ò bọ́ bùbá àyáyá léjìká ọ̀tún pẹ́ẹ́rẹ́ ipò tó bàbá ya ní bàrà àdí wíwín ó nàpò mẹ́jọ fárẹ̀mù ò ṣe gbọ́ngbọ́n ẹ wá wọ ọmọ ayì tí ò gbọ́n ọmọ ayì tí ò gbọ́n ṣé ọmọ tó kù nínú ọ̀rọ̀ ara ẹ̀ kò mọ̀ èyí tó yẹ kó ṣe despite everybody go through nílẹ̀ Yorùbá for now ṣùgbọ́n àwọn ọmọ àrè játijàti àwọn ọmọ wọn kí ìrántí ọ̀rẹ́ ni bí àwọn yìí they will still come for Yorùbá land ṣùgbọ́n àwọn bàbá wọn gbà tó yẹ kí wọ́n tọ́jú àwọn ìyá wọn wọ́n rìn lọ ni fìyàwó lé oṣù mẹ́ta oṣù mẹ́rin wọn lọ ṣe wáàsí níbì kan tó dé Fúlàní ti dóyà níyà nídòkúdò ó ti rán wọn ní ìrùnkúrùn àwọn abíbí kúbi kalẹ̀ bí wọ́n bá kìkìkìkì kì í ṣe ìfọkànfọ̀ náà ló máa fọ̀ jáde àwọn abíbí kú. ara nǹkan tí Ibrahim Traoré tó ṣe yọ jígà sí mọ́ṣáláṣí ló bẹ̀ sí ní mọ́ṣáláṣí káàkiri nìyẹn ẹ máa ṣe bí olórí burúkú not until tí Yorùbá bá jí látọjú oorun gbogbo ẹni tí ẹ lọ́pọlọ tó bá reset ọpọlọ yín fún yín Sunday Igboho yẹn gbẹ́ndé abẹ́ ẹ̀ ni o ló fi ń pa ó ṣe dárúkọ àwọn ọ̀gá onímọ́tò tó wà ní Ìbàdàn àti tó wà ní Èkó tó máa bí bàbá ẹ̀ ló ṣe dárúkọ wọn wèrè mọ mọ́tò olórí ibú wọn kọ yẹ ẹ mọ nǹkan tẹ̀ ń ṣe kì í ṣe pé ẹ mọ nǹkan tẹ̀ ń ṣe ẹ mọ tẹ̀ ń ṣe n tẹ́ lè dánwò ní Saudi ẹ kọ́ ẹrù yẹn máa lọ Saudi olórí ibú ni yín ni ẹ kọ́ ẹrù yẹn máa lọ Saudi ẹ ní lọ ẹ fẹ́ràn ilẹ̀ Yorùbá ẹ̀dẹ̀ ń jẹ́ ńlẹ̀ Yorùbá ẹ̀ mú ńlẹ̀ Yorùbá àti gbà wípé ẹ̀yin ìwọ̀fà níyìn àmọ́ yín ìwọ̀fà níyìn èyí ọmọ kan ò ní dúró síta kó lẹ̀ kò sí lè bà bẹ́ẹ̀ ṣọlẹ́ táwọn ms bàbá yẹn wọ́n á gbó wọ́n á tọ́ wọ́n á pẹ́ bí wọ́n pẹ́ ṣe ń pẹ́ wọ́n á fọwọ́ pawú báyìí wọ́n á fèrè gìjòbì jọ tẹ̀tí ń bá àwọn kan bàbá wa jẹ́ ìbí kan ló ṣe 30 years tó sì ń ba nǹkan lẹ̀ Yorùbá òṣàlẹ̀ Yorùbá jẹ́ àwọn ms bàbá náà ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni before 30 years to this time ilẹ̀ Yorùbá ti máa gbòmìnira Ibrahim Traoré tó bá jù wọ wèrè yìí lọ ọdún mélòó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ o ló di president ìlú wáyé kó di president lásán o president tẹ ọlọ́pọlọ mi tí wọ́n sọ pé àwọn olóṣèlú Nàìjíríà wọn ò lè wọná torí olórí ibú yìí tó bá jí gbogbo òlú gbé tán tó bá lókè o jẹ́ káwọn kọ́mọ́ṣẹ́ láṣẹ sádùúgbò ẹ̀ má sọ̀rọ̀ o alihamudulilayi ló máa sọ ẹran kó játijàti kó ṣì dànù kó kóra dáradára síwájú ẹni òfò làkà ìṣílẹ̀ kan tẹ̀ wá sí lórí yín àfẹ́sìn dápò ẹ̀sìn wo ni China sìn China ìlọ ẹ̀sìn wo ni wọ́n sìn láyé kòkòrò tó kà yẹn kí ló tí wọ́n kà sí Saudi kẹlẹ̀ lọ sí Ajinigbe yẹn